mo tún ti dé mo gbọ́ òdùbọ̀ ọlọ́gbọ́n ẹ̀ wá gbọ́. Ànábì ló sọ ọ́ sílẹ̀ síwájú kó tó kú. Ìkẹ́ Ọlọ́run kó túbọ̀ máa bá oníṣẹ́ ńlá. Ànábì ló sọ pé iná mìíràn ṣìrìn láì kí máa lówì. Kákọrin ọgbọ́n pẹ̀lú ìmọ̀ òun láṣà tiwa. Àkàṣọ lórí rọmọdóde bàbá jẹ́ kọlọ́dágún kó túnbọ̀ ṣàlékún ọgbọ́n wa. Àkàṣọ lórí rọmọdóde àkọ́bí ríà kọlọ́dágún kó túnbọ̀ ṣàlékún. Ẹ̀rí lè ní o. Àbẹ̀ níbí nítorí Ìsá Àbáìkà Àdìsá Adé. Ní 28th of February ọdún 2024. Olùgbàyìn ló dé yìí sílẹ̀ ó kọ́ láwọn lémi wá sí wọn kórìí jẹ́ kó pẹ́ láyé. Àìṣọ́jọ́ bí Àdìsá Ìsá Àbáìkà. Àkàṣọ lórí irọ́. Àdìsá Àbáìkà tún bímọ tuntun. Ó bí ọkùnrin ó bóbìnrin. Mọ́físà Àbáìkà ó bí owó ó bọ́lá. Mr Greenlight. Bẹ́yàn bá ṣe rẹ́kọ̀d tuntun, Àkàṣọ lórí rọmú tí àlékún rẹ̀ ló ní lọ́wọ́. Èyí náà tún jòrè Àdìsá o. Àdìsá tún ṣọ́jọ́ bí ilé nìkan náà. Tálẹ̀ ni Ọlọ́run bá fi rán. Tálẹ̀ ni Ọlọ́run bá lò lórí Wàsíù ló ń jẹ tí ní tẹ́ bá ń gbọ́ tí mo bá ń kọrin tàyè sọ pọ́nrin mi gíra. Mi ní tẹ́ bá ń gbọ́ tí mo bá ń kọrin tàyè sọ pọ́nrin mi gíra. Iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà? Kó má pọ̀. Àkàṣọ lórí rọ̀rọ̀ pálẹ̀ òdegún. Ègún pálẹ̀ òdogún. Kòyó. Bógun bá lè pẹ́ ilẹ̀ lásán. Ogun bá wà aṣọ olùdáhóró ni. Ṣé ká máa parọ́? Ìdààmú tó bọ̀rìn fújì ló bá Muslim. Ìdààmú tó bọ̀rìn fújì ló bá Muslim. Àkàṣọ lórí rọ́. Wàhálà tó bọ́ lórí Muslim ló bọ́ lórí jùjú. Òun ló bẹ́ni tó ń kọ dáadáa kó a dá o. Ó bẹ́ni tó ń kọ sákàrà. Ó bẹ́ni tó ń kọ àpàlà o. Mo mọ̀wé pọ̀rọ̀ pẹ́lẹ̀ òdegún. Ègún pẹ́lẹ̀ òdogún. Kọ̀mpútà gbogbo bá lè pẹ́lẹ̀ lásán. Ogun bọ̀ aṣọ olùdáhóró. Ìyẹn ló jẹ́ kọ́ lórin. Wípé dààmú tó bọ̀rìn fújì ló bá wa táwọn wà fìlà mórí. Ṣùgbọ́n tá a bá ronú jinlẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn bá ẹjọ́.
tó gbé wá sí dídé aláṣẹríà entertainment. Akaṣọ lórí rọ gbogbo àwọn tá à ń dábí ẹdun tààrà bí òwe wò. Akaṣọ gbogbo aṣálà lóòdù nínú lálọ́rọ̀ lórí lálára nínú. Ìkúnláwọ̀ wo màá ló ní kálukú rí kò sí promoter tó fẹ́ gbé wa mọ́ kò sí marketer tó fẹ́ gbé wa. Oníkálukú wá ṣe rẹ́kọ̀ọ́dù ó ń kó sínú báàgì kiri. Ẹ jọ àtàjà sàtúwé for some time ó ìṣèmíṣẹ́jọ́. Oníkálukú wá ń ṣe rẹ́kọ̀ọ́dù Akaṣọ lórí rọ. Akaṣọ ẹni ò lẹ́ni ní ìmọ̀sán ó ń kó sábẹ́ àìṣọ́ kiri. Ọlọ́run ló yàn ẹ́ Ọlọ́run ló yàn ẹ́ o. Lọ́lọ́run bá yàn lọ́lọ́run bá yàn. Kọ́láwọlé lé wá sí ìhù lọ́lọ́run gbé wa. Olùgbà aláṣẹríà entertainment. Èyí kọ́ làkọ́kọ́ tí wọ́n fi sábà ìka máa ṣe. Eléyìí kọ́lẹ̀ kejì ní Akaṣọ lórí rọ. Ṣùgbọ́n Babátúndé ẹ jẹ́ ká gba bí táìtù ká fi wo bí ó ti rí. Green light lẹ́yìn tàdísádé láti London ló ṣe. Fúnléṣẹ́ Olùgbà èsì ń jáwá sí omi bàbá rí ìyanu. Ọlọ́run ò ní jẹ́ jábọ́ láéláé ọ̀gá gbogbo wa. Ìnìtẹ́ bá ń gbọ́ tí mo bá ń kọrin. Táyé kẹ́dẹ̀ ń sọ pé mi gíra. Iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà? Ó kú kalẹ̀ o. Kọ́kọ́rọ́ àlùjọ́nà bàbá tèmi. Olùkú ewu kú kalẹ̀ níbẹ̀ yẹn màmá mi. Ìṣọ̀lá arúgún màmá sà. Ẹ̀mẹ̀sí mi jàbẹ̀ bàbá Mọ́ríà. Ó kú kalẹ̀ níbẹ̀ yẹn dùgbẹ́. Ṣọ́ọ̀bọ̀ gbogbo yín pátápátá lági. Ọ̀rọ̀ wa ló ní ìdàrú láéláé. Ó yẹ jẹ́ akọrin mo ti ń bà bọ̀ ó tó jọ mẹ́ta. Akaṣọ lórí rọ́mọ tí ń bà bọ̀. Kí làwọn olóòfin dá mi mọ̀? Kí làwọn ọlọ́lá fi dá mi mọ̀? Akaṣọ kí ló sọ mí dẹni yìí? Ìtẹríba ni. Ó kú kalẹ̀ bọ̀ dédìwé. Èèyàn búra ìmọ̀ Ganilas. Olólùfẹ́ mi Díwánù Ṣìrìn. Ẹ já lọ, ẹ máa lẹ́ ń tẹ̀ ń pò mọ́lẹ̀. Ó kú kalẹ̀ bọ̀dé dìwé. Olólùfẹ́ búra ìmọ̀ ọkàn bí mi Ganilas. Ó màmá kú kalẹ̀. Sùràkàbùrà ìmọ̀ wo ṣe. Onídìmú mọ́ fọlọ́hún kí ẹ Sùràkà. Olólùfẹ́ mu ti hù. Táwọn ọ̀tọ̀rìtì èèyàn ṣìnàdú kọ̀ǹpútà. Ẹ tọ́jú nìga. Àtàlájì àfìsí mi. Sùràkà bá ń tọ́jú àfìsí mi o. Kábíyèsí ẹ̀dúró kalẹ̀. Wọ́n wá síbí nítorí ìmọ̀ọ́fì Àdìsá Sàfáìkà. Aláyélúwà onígànà ẹ̀kú kalẹ̀. Sàmì ẹ̀kú kalẹ̀. Aláyélúwà mo fọlọ́hún kì í bàbá o. Kábíyèsí Aláyélúwà mo fọlọ́hún kì í bàbá. SP ọpẹ́ fún àwọn tàbújá connection.
èèyàn ti dádì mi Àlàó Màláìkà Sẹ́ríkì Fújì. ọpẹ́ fún ìbànújẹ́ òní kan wá. kọ́yìn sọ́lá ń náwó mu tì í hù àbúrò Sẹ́ríkì Aláyélúwà. kọ́yìn kíbla olólùfẹ́ akáṣọ ìgbàláyé mu tì í hù ni wọ́n. bá ń tọ́jú mi sùúrà, bá ń tọ́jú mi sùúrà. wọ́n máa náwó mu tì í hù. kọ́yìn sọ́lá lónìí pé ó ní kọ́yìn máa rè é ṣe ọgbọ́n. kọ́yìn kíbla rè é ṣe ọgbọ́n. kọ́yìn kíbla rè é èèyàn mi súra rè é mo ṣe nítorí kọ́yìn ló ní kílódé 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 kílódé. kí ló wá dé tẹ̀yìn ò lè ṣe táyé má má jò. ó lè make sense gan Malabu crowd o. kọ́yìn ló ní ó ní kọ́yìn súnlẹ̀ ìmọ̀ ọ̀nà ó máa náwó àkàṣọ kò fọlọ́wọ́ sọ ẹ̀ ọmọ ṣe mi ń sùrà. àwọn ṣe mi ń sùrà èèyàn kọ́yìn kíbla wọ́n náwó mú ti hù ìgbàláyé olórin. gbàmí ọpẹ́ fá ẹkú kalẹ̀ sp ó máa ṣe mi ń sùrà ó ná àkàṣọ bàbá yé. ẹkú àpọ̀nlé àkàṣọ ìgbàláyé alájì adéṣọ́yìnà ó kú kalẹ̀. kúkalẹ̀ dèjàbú tímọ́tímọ́ ọ̀gá mi aláṣẹ́ríà pátápátá lè yan yan yan.